ẹ káàsán gbogbo lé mo fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ tí agbẹjọ́rò tí wọ́n sọ ní orí n tí ó ṣẹlẹ̀ a máa gbọ́ díẹ̀ báyìí lórí ọ̀rọ̀ tí Oloye ẹ ká ṣe báyìí náà. ẹ jẹ́ káwọn èèyàn sún sẹ́yìn kí mídíà bọ́ síbẹ̀. ẹ jẹ́ kí mídíà bọ́ síbẹ̀. Ọmọlúkà yìí sí Ọmọlúkà káwọn èèyàn ṣe kí gbogbo èèyàn tó sí wọn lẹ́yìn. ẹ jẹ́ kí gbogbo èèyàn tó sí dádì lẹ́yìn. mi ò rí tí mo ẹjọ́ bá mi súnmọ́. ẹ jẹ́ káwọn èèyàn sún kó lọ́dọ̀ dáadé àárín kínní náà mídíà nìyí. àkàmọ́ ní Nàìjíríà BBC wà bí Nàìjíríà wà bí ẹjọ́ BBC ẹjọ́ kí BBC wọlé ẹjọ́. ẹ káwọn èèyàn ṣe báyìí náà. BBC ẹ̀yà mélòó mídíà. kí ló táwọn èèyàn ṣe báyìí náà. lọ́wọ́ fún èèyàn pọ̀ báyìí. mi rí nǹkan rẹ́kọ̀dì bí náà. ẹ wò káwọn èèyàn sún sẹ́yìn náà. èrò pọ̀ mbẹ́ mi rí nǹkan kan gbé ń bì bàjá rè. ẹ jọ Tema. Bóyá káwọn èèyàn wá bọ́ sẹ́yìn lọ́ọ̀yà nígbà sẹ́yìn wọn náà. Ọ̀nà ìfẹ́ náà ìkíní ìfẹ́. Jẹ́ kí ló yẹ bá. Ẹ wo tèmi àwọn ọmọ tó gbé ilé wà láòdì. Má bínú sá, má bínú sá. Bọ́ sẹ́yìn lọ́ọ̀yà ni wọ́n bọ̀ wá bọ́ sẹ́yìn. Ẹ káwọn èèyàn máa lọ sẹ́yìn lọ́ọ̀yà. Ẹ̀yin lẹ́ni kan yín ní àwọn tí mo fẹ́ béèrè tó fẹ́ béèrè. Today in court, we had preliminary objection that we filed that caused some legal arguments the last time. But what we did was we amended our respondent's brief to bring in a preliminary objection, and it was accepted by the court today, and the appeal was argued. We argued the appeal, and the appeal was adjourned for judgment on a date to be sent to us by the court. That's what happened today. We argued the appeal. So what's the basis for their own appeal? Their own appeal that they said Sunday's case should not have been brought under fundamental human rights, but should have been ordinary trespass. So trespass to goods, trespass to his house, trespass. That's what they said it should be. But we said invading somebody's house, killing somebody there, who is nothing than infraction of his fundamental human rights. So the case has been adjourned for judgment. It's now judgment, not ruling. Judgment of the court of appeal. Ó dáa ní Yorùbá sá ẹ jẹ́ kí àwọn ìmọ̀ bísí ọ̀dẹ dúró lórí ìgbẹ́jọ́ tí ń lọ lọ́wọ́ nípa Olóyè Sunday Igboho. Ẹ rí pé láti fi jẹ́ mẹ́ta láti wà lórí appeal yìí àwọn ìjọba àpapọ̀ DSS wọ́n péjọ kò tẹ́mi lọ́rùn lẹ́yìn tí àwọn náà ta pàdé ìdojúkọ wọn wípé ẹjọ́ wa ní ẹ̀ṣẹ̀ ńlẹ̀ ó sì wà lábẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn kò sí tó bá lọ ju ẹ̀tọ́ ọmọnìyàn lọ. So lẹ́yìn nísìn pẹ̀lú akin ẹgbẹ́ mi tó wà ní ọwọ́ ọ̀tún mi àtàwọn pípọ̀ náà sọ pé SAN àjọ ṣe àpìlì lẹ́ni àwọn gbé àpìlì wọn wá wọn ní kí wọ́n dẹjọ́
ọ̀rẹ́ tó ṣe ń sàlẹ̀ nù àwa náà dẹ́gbẹ́ lọ síbẹ̀ pé ẹjọ́ tó ṣe ń sàlẹ̀ kan fífún ní 20 billion kan gbèrò tó wà bẹ́ẹ̀ lẹ́nu. tíjọba bá ní pé àwọn pẹ̀lú kò tẹ́ mi lọ́rùn kí ni wọ́n ní kò tẹ́ wọn lọ́rùn gan-an lọ́jọ́ tẹ̀ gbé. kò ṣeé ṣe kán ní kéèyàn lọ sọ 20 billion kò mọ àmì 20.5 billion 500 million kí wọ́n á sọ pé òun á kàn gbà bẹ́ẹ̀ tá a bá sọ ọmọ kékeré ní kò láwùjẹ dandan ni pé kó pariwo ta sọ fún ṣe rí nù. kí wàá ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ báyìí ṣé wọ́n ti tẹ̀síwájú ni pé ìjọ tí wọ́n máa dájọ́ yẹn wọ́n ti fọjọ́ náà síwájú àti bàbá wípé pẹ̀lú àdúrà gbogbo èèyàn Ọlọ́run á ṣe ìyanu. ṣé wọ́n sọjọ́ yẹn nípa tó bóyá ó ṣù àwọn àbújá. gbọ́dọ̀ sọjọ́ náà wọ́n ìsọjọ́ náà bá kú ọ̀la wọ́n á sọ fún wa pé ọ̀la ni ìgbẹ́jọ́ yín o ẹ máa bọ̀. ó dàjẹ́ káwọn èèyàn mọ̀lúkọ́ àtẹ̀tẹ̀ sójú kan sá. Orúkọ mi ni Olóyè Yomi Aliu ìkejì mi ni amòfin Dípọ̀ Ọlásọpé SA àti àwọn ìṣàǹgbé wa lọ́hùn tẹ́lẹ̀ ọ̀tá ìgbè. Lórí nítorí wọn mi létí ni pé tí yóò ṣẹlẹ̀ ńjọ́ náà lọ́hùn wọn ò ní ò ṣẹlẹ̀ wọn ò ní wọn ò lọlé ẹ̀ wọn ò ní wọn ò pààyàn lé ẹ̀ so dọ́kàn sọ ni pé ọ̀nà tá a gbé gbà kọ́ ló yẹ ká gbé gbà ó yẹ ká lọ sí kóòtù ká lọ péjọba lẹ́jọ́ pèsè lẹ́gbẹ̀ẹ́ àti ọmọnìyàn. Ọmọlúkà ẹjọ́ kó má sáriwo bàbá wa ẹjọ́ á gbìyànjú lóòótọ́ yìí lẹ̀ ń ṣojú fún bàbá wa Olóyè Sunday Adéyẹmọ kì í sì ṣàwọn nìkan lẹ̀ ń ṣojú fún àti gbogbo ọmọ Yorùbá àwa wà ń bílẹ̀ ní alérò pé ó yẹ kí wọ́n fún wa lórí ọ̀fẹ́ bí wọn ò tẹ̀ jẹ́ kí gbogbo àwọn olóyè kan lè fún wa ní èdè bíi márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ká lè wọlé pàápàá jùlọ àwọn tó jẹ́ mídíà wa a rí nínú wọn tó jẹ́ pé they are registered media under Nigerian government ṣùgbọ́n síbẹ̀ wọ́n kọ̀ wọn fún wa láyè a dẹ̀ rí tí àwọn kan ń wọlé níbí ó tẹ̀ jẹ́ pé wọ́n sọ pé òṣìṣẹ́ ibi làwọn ẹjọ́ ẹ bá wa tàn mọ́lẹ̀ sílé pé ṣó yẹ kó rí bẹ́ẹ̀. nínú court tá a wà wọ̀ tá a ti ṣẹjọ́ ilé ni lẹ́yìn àwa lawyers kò sí ẹnìkan mí bẹ́ẹ̀ mọ́ ṣe rí kálukú ló mọ́ tún ẹ̀dẹ̀ rẹ̀ ṣe ẹ̀dẹ̀ ẹlẹ́dẹ̀ la wáyé ọdún owó wa náà wà ń bẹ̀ ẹ̀dẹ̀ gbogbo ayé ni ṣùgbọ́n n tó wù wọ́n bóyá ńgbà tí ẹ̀ ń pera yín bóyá ó ta sí wọn létí torí irú ilé ò ti ṣẹlẹ̀ níbà yìí rí báwo ta sí wọn létí pé ẹ̀ pọ̀ wá àgbà táwọn wò ta wọ́n rí èrò tó pọ̀ mílíọ̀nù tèèyàn wà ta ẹ̀tàn ní pẹ́ẹ́pọ̀ ẹ̀wọ́ ẹ̀sìn bòmí bí èrò aṣọ́gbà sí mílíọ̀nù ẹ̀bùn bí èrò aṣọ́gbà sí àwọn wọ́n bá wọ kóòtù ẹ̀ ní láyé jókòó a sì ní láyé mí ẹ ti pọ̀ jù so tó fà ní ìtàn fi ní ẹ máa gbọ́ èèyàn márùn tán lè fún yín kò sí tó fi fẹ́lẹ̀ kankan ni pé Ọmọlúkà ó pè wá pé bẹ́ẹ̀ sì wà ń ta nítorí pé ìsàpò ilẹ̀ mọ́sù pẹ̀ lọ́ọ̀yà Ṣùpọ̀ Òjó lọ́ọ̀yà Oòduà ó wà níbẹ̀ tó jókòó tí tá à ń sọ ó ń gbọ́ pàtó sì ń lọ́mọ bóòlù ṣe di sí Ṣùpọ̀ ó ló tẹ̀ ń lọ́rùn pé ọ̀gá ẹ̀fìn lójú. ẹ ṣe gbọdádì mi sẹ tó túmọ̀ sí pé nínú ìtàn látijọ́ tí Nàìjíríà ti ń jẹ́ Nàìjíríà èèyàn kan ò tí ì gbéjọba wá sílé ẹjọ́ kérò pọ̀ tó báyìí. èrò ti pọ̀ jù báyìí lọ rí. ẹjọ́ olóṣèlú. gbọ́ ẹjọ́ olóṣèlú lè rò máa pọ̀ báyìí. ṣùgbọ́n pé ẹyọ ẹnìkan ṣoṣo. tó túmọ̀ sí pé nísù arákùnrin béèrè rẹ ti ń dà fún rẹ. ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó gbẹ́jọ́ tí èrò pọ̀ báyìí èmi ò tí ì rí. Oosa ẹni sùúrù kí ni ẹni sùúrù ó yá lórí ìwé ilé ẹjọ́ tẹ́ bá ń bá wa jiyàn yìí àwọn kò ń bí lórí ìwé ilé ẹjọ́ ẹni tẹ́mi pẹjọ́ fún oní Sunday Adéyẹmọ aka Igboho Oosa ẹni sùúrù. ìyá ẹjọ́ là ẹ wá kóòtù lónìí ẹ̀tún ní ilé fámìlì yìí àwa lẹ bá sọ̀rọ̀ ẹ̀yin dá mi. sẹ́rí ohun tó wà ń bẹ̀ ni pé Ìgbòho ló wà lórí ìwé ohun tí Ìgbòho bá gbà tí bàbá pawó tó bá mowó délé ìyàwó ló ṣàṣebẹ̀ fún ọmọ rẹ̀ ó sì jẹun ẹni tó lẹ́rù ṣùgbọ́n lórí ìwé wọn ń bì Ìgbòho Oosa ló wà lórí ìwé wọn
òun náà sì fẹ́ rí ní kóòtù lápò ló débi nsìn má pẹ́ ẹnìkan lè dá dúró ẹnìkan lè dá dúró tá a dá dúró àwa náà ò ní wọlé a ní wọlé tá a bá dá Ìgbòho ṣàdúró ń bì ṣùgbọ́n kò sí nítòsí dàdé ò sí ń lé àbúrò rẹ̀ tó lè jà wọ́n wà ń lé so làwọn náà fi dúró àfi ń fi ní àbọ̀ ẹ mú wa jẹ́ apẹ́jù ní kò sí tọ́jú ẹ ṣe ní oko tí wọ́n á lò. ọbẹ̀ sísọ ẹgbẹ́ rẹ wa ni. ọba fẹ́ jísọ ẹgbẹ́ wa lóko ẹjẹ́ ara máa lọ kí ọ̀rọ̀ mi ò tó bẹ́yìn yọ. láàmì ẹ máa lọ ilé. ó ti tẹ̀ ẹ́ yẹ́sà ó tẹ̀ yẹ́sà. ẹ ṣe gan-an fún ọ̀run tí ẹ ń fọ́lẹ̀ wa. ẹ̀mọ́ ń try láti wọ̀ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan èèyàn kan sọ pé kinní kan kálẹ̀ mọ bó ṣe rí ni orí bẹ́rù ṣe pọ̀ and when you are being blocked. So thank you very much for joining live. Have a so àwọn ilé ti gbọ́ yẹn o a kí Yomi kí mídíà wọn púpọ̀ ní iṣẹ́ yẹn àwọn ọ̀rọ̀ ṣe iṣẹ́ yẹn bọ́tẹ́ ti gbọ́ sìn ìjọba wọ́n ń lòdì sí pé kí wọ́n fẹ́ máa darí bí ìgbésẹ̀ tí àwọn olóyè máa gbé kó dẹ̀ kan wọ́n ìjọba ló gbé ìgbésẹ̀ tí ó tó burú tí ò dẹ̀ ṣe gbọ́ létí bẹ́ẹ̀ ti gbọ́ sìn wọ́n ti sún ọjọ́ tó máa tún dájọ́ yẹn wọ́n tún máa tún sọ síwájú wọ́n ní ó kù ọ̀la kí wọ́n tó ṣe ọjọ́ yẹn ẹ̀kan tó dá ẹjọ́ yẹn wọ́n á sọ fún àwọn lọ́ọ̀yà àwọn san Yomi Aliu so ẹ jẹ́ máa wo ohun tó ń lọ ẹ jẹ́ ká máa tẹ̀síwájú àmọ́ ẹ rí pé àwọn èèyàn wá pọ̀ dáadáa púpọ̀ ní wádìí rẹ̀ pé irọ́ o n tó wà nílẹ̀ yìí o nígbà wọ́n lè jáde gan fún olóyè so inú wa dùn ibi tí ọ̀rọ̀ wà ń sìn òun ni pé káwa sì máa wo n tó ń lọ náà àmọ́ a ní ká fi tó gbogbo ọmọ káàròjẹ létí n tí wọ́n sọ ẹnigbọ́n sì wọ́n sọ pé kò yẹ kí èèyàn kankan wọlé nínú ẹjọ́ yẹn ok pé àwọn adájọ́ àti àwọn agbẹjọ́rò nìkan ló máa ń wọlé àti gbọ́ ó yẹ káwọn mídíà wọlé ṣá o but anyway ẹ jẹ́ ká filẹ̀ ní tí ó ṣe pàtàkì jùlọ ni pé gbogbo àwa dúró gbọ̀ngbọ̀n ti olóyè Sunday Igboho Igboho ṣá bẹ́ẹ̀ ni àwa dúró gbọ̀ngbọ̀n tiwọn ẹ jẹ́ ká wo bí nǹkan ṣe máa lọ náà a dẹ̀ máa tún pé àwọn kan àbí méjì ká mọ bí nǹkan ṣe bó ṣe wà torí mo fẹ́ kí nǹkan jẹ́ kí gbogbo wa mọ̀ pé iṣẹ́ gbogbo wa ni o ìjà tí olóyè ń jà ìjà gbogbo wa ni pé wọ́n dẹ̀ pa bá ṣe ń sọ yìí wọ́n ti fi àwọn èèyàn méjì sílẹ̀ nínú tán pa nínú ilé yẹn wọ́n ti fi wọ́n lẹ̀ o so torí náà àríjù báyìí lọ akọni ká sáré ṣe ètò lórí eléyìí ni a máa fi sórí YouTube àdáwà lórí Facebook náà a kàn fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ni pé kó àkàwọ́ yé wa bí nǹkan ṣe lọ ní àwọn gbèsè wò ládẹ̀rí tí wọ́n gbé òun náà ní ká mú wá sí káfí tó gbogbo gbogbo ọmọ káàròjẹ létí n tó ṣe pàtàkì jùlọ ẹjọ mo fẹ́ ká ṣe kinní kan máa tún fi kinní ìsí bíbá fún wa mo fẹ́ kí má bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí torí ó ṣe pàtàkì torí gbogbo bí tààrà ń sìn ewu wà ń bẹ̀ kò dé ká lè máa sọ̀rọ̀ ní kọ́kọ́ lọ́rọ̀ yìí ìgbésẹ̀ láti gbé ìgbésẹ̀ ká ṣe nǹkan tó ń pè ní community action plan against terrorism mo lè mọ́mọ́ máa ṣe nǹkan kan lórí yẹn náà bóyá kí n tó túmọ̀ ẹ̀ ìtumọ̀ yẹn ni pé gbogbo àdúgbò ẹ̀ láti ṣe ètò dáàbòbò láti gbógun ti àwọn tó wá gbógun ti wá àwọn onídànàdànà àwọn bòròrò ṣọ́ọ̀ mi yẹn pàtó ọ̀rọ̀ yẹn nìyẹn ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ká rò bẹ́ẹ̀ yẹn ṣọ́ọ̀ mi yẹn nítorí máa ṣẹlẹ̀ ni pé a máa wá gbé a máa tún tẹ̀síwájú ìgbésẹ̀ tá a máa gbé ní gbogbo ní àdúgbò ẹ ti rẹ ọ ń dáná wọn ń ṣe àwọn èèyàn léṣe gan ni ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ kan ẹ jẹ́ kí n fi tó yín létí ara nǹkan tí mo ṣe ń sọ̀rọ̀ pẹ́lẹ́ màá tún gbé padà wá ẹ jẹ́ ṣe báyìí náà ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ yẹn wá kí n fi hàn yín mo fẹ́ kí ẹ rí fúnra yín torí bàmí ìta bá ń sọ àwọn kan lérò pé bóyá kàn ń sọ lásán ni ń bọ̀ yeah ẹ máa gbọ́rọ̀ sí yìí ẹ máa gbọ́rọ̀ sí yìí. ẹ òjò kí ló ṣẹlẹ̀
mo lọ sí Adó láàárọ̀ ni then from there mo lọ kó seedling minana oko wá sí oko ọ̀rìn bíi ní etí ẹ̀rọ bíi ní bíi 3 crops níbẹ̀ getting to the place 200. ẹ má bínú máa padà wá a máa dá ètò ìdúró mọ́ láti ṣe nǹkan kan sí kan tó dark díẹ̀ mi mọ́ wáì so máa ṣe yẹn padà ṣẹ́gbọ́ mo máa yanjú ẹ̀ but n tó ṣe pàtàkì jù náà láti sọ yẹn òun ni ọ̀rọ̀ ti olóyè pé wọ́n àwọn agbẹjọ́rò wọ́n ti sọ pé wọ́n ti mú ọjọ́ tó máa wọ́n ti sọ pé ó kù ọ̀la kí wọ́n tó dájọ́ wọ́n á sọ fún ẹ má bínú ó rẹ̀ mí díẹ̀ wọ́n á sọ fún àwọn agbẹjọ́rò senior advocate of Nigeria olóyè Yomi Aliu wọ́n máa sọ fún wọn so wọ́n á lè gbọ́jọ́ yẹn wọ́n á jẹ́ ká gbọ́ so n tó ṣe pàtàkì jù yẹn ẹ má jẹ́ kó ẹni tó ṣe pàtàkì jù lọ nìyẹn àmọ́ sìn lórí ẹ̀ lẹ́ẹ̀kan sí eléyìí mo fẹ́ kí a fi ṣe ìlọ ká fi rántí nítorí ká ṣe ìgbésẹ̀ yìí àwọn nǹkan kan wà lẹ́yìn kíní tí mi tí ò fi hàn àmọ́ ó ní àwọn ìgbésẹ̀ tá a máa gbé lẹ́yìn mi àfẹ́ fi gbogbo yẹn hàn àfẹ́ kí ẹ kọ́kọ́ bẹ̀ sí ní lọ́kàn pé ètò ìdáàbòbò ní gbogbo abúlé ìgbèríko àdúgbò ìlú kékeré títí ìpínlẹ̀ gbogbo yẹn ètò yẹn gbogbo wa ló kàn torí ká tó sọ pé a ti gba òmìnira kókó ọ̀rọ̀ ibẹ̀ ni pé a máa láti ṣe ètò ìdáàbòbò wa torí náà ẹ jẹ́ ká rò bẹ́ẹ̀ torí ìdáàbòbò yẹn ló máa dá gbogbo pípa tó ń pa wá yìí dúró tí wọ́n mi yẹ yín so torí náà mo rọ̀ wá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ṣe community action plan against terrorism ó ṣe pàtàkì tó àròjù báyìí lọ ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun.